Abiyamọ apá kejì. Ẹ káàbọ̀ padà sí ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò sinimá tí a pè àkọlé rẹ̀ ní Abiyamọ. Ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti láǹfààní láti wo sinimá yìí, ẹ tààrà ṣàṣà lọ sí ìkànnì Àpáta TV láti lọ wo sinimá tí a pè àkọlé rẹ̀ ní Abiyamọ. Torí sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ni ní ẹ̀kọ́. Mo fi ń dá yín lójú pé ẹ ní regret tí ẹ bá wo sinimá yìí torí ó kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ sí inú nípa ìjìyà tí abiyamọ ń jẹ ní orí ọmọ. Bákan náà ni mo fi àkókò yìí ṣe àdúrà fún gbogbo abiyamọ ayé pátápátá pé Olúwa yóò ṣe ọmọ tí yóò ní àánú wa fún wa. Bákan náà sì ni ọmọ wa ò ní jẹ́ ọmọ inú ọ̀ká tí ń ṣe ikú pa ọ̀ká. Torí bí ìyá Àlàbí ṣe jìṣẹ́ ní orí rẹ̀ tó, Àlàbí ò rí ohun tí ó burú nínú kí ó fi ìyá rẹ̀ ṣògùn owó pẹ̀lú gbogbo ìyà tí ìyá yìí jẹ ní orí rẹ̀. Bí mo ṣe sọ síwájú, fún ẹ̀yin tí ẹ tí láǹfààní láti wo sinimá yìí, ẹ lọ sí Àpáta TV kí ẹ lọ wo sinimá yìí. Bákan náà fún ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti wo sinimá yìí, ẹ jẹ́ ká mọ ẹ̀kọ́ tí ẹ̀yin kọ́ ní comment section. Bákan náà kí ẹ má gbàgbé láti fi orúkọ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú sinimá yìí sí comment section. Amadé Nàpẹ̀lú sinimá yìí parí síbi tí bàbá wo Jogbo bí olóró ti mú ìyá Àlàbí wọlé. Lẹ́yìn ìgbà tó gbọ́ bí ó sì jẹ ìyà ní orí Àlàbí, àánú ìyá Àlàbí ṣe Jogbo bí olóró. Nítorí rẹ̀ ni ó sì fi mú wọ ilé tí ó fún Àlàbí lọ, tí ó sì sọ pé Àlàbí fẹ́ fi ṣe oògùn owó ni. Àmọ́ fún ohun tí ó wà níbẹ̀ ní àkókò yìí ni pé àwọn ti parí iṣẹ́. Ó sì jẹ́ kó yé pé ohun tí Àlàbí lọ mú wá ó di dandan kí ó gba ẹ̀jẹ̀. Jogbo bí olóró sì jẹ́ kó yé ìyá yìí pé inú kí àwọn pa ìyá yìí kí àwọn fi ṣe oògùn owó fún Àlàbí, àbí kí àwọn pa Àlàbí kí àwọn fi ṣe oògùn owó fún ìyá yìí. Ọ̀kan ni ìyá Àlàbí yóò fi ọwọ́ mú nínú méjèèjì. Ǹjẹ́ tó bá ṣe ẹ̀yin, kí ni ẹ̀yin yóò ṣe? Ṣé ẹ fi ara yín sílẹ̀ fún ọmọ tí ò láàánú yín yìí ni? Àbí jẹ́ ká mọ èròǹgbà yín ní comment section. Bákan náà ẹ máa retí apá kejì sinimá yìí láàrin ọ̀sẹ̀ méjì sísìn. Ó dìgbà kan náà.